ó lè ní gbogbo ọba tó bá sọ wípé mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì lòun ó jọba kò lè máa ta ilẹ̀ ni, àti wípé èmi ò lè dọ̀bálẹ̀ fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ o. Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé ló sọ bẹ́ẹ̀, kì í ṣèmi. Kí ló fa gbogbo àwọn ọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ rèé o. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké pe Ọ̀mọ̀wé Dóyin Adébọ̀wálé àti iléeṣẹ́ rédíò Lágelú FM láti wá sọtẹnu wọn lórí fọ́nrán ètò kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bó Ṣe ń Lọ tó lu sórí ayélujára tó wáyé ní iléeṣẹ́ rédíò náà, níbi tí Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé tó ti sọ wípé kò sí ọba aládé ní ìlú Ògbómọ̀ṣọ́. Igbákejì olórí ilé ọ̀nàrẹ́bù Mohammed Fádèyí tó darí ìpẹ̀jọ́ náà ó ṣàlàyé pé ó ṣe pàtàkì fáwọn agbóhùnsáfẹ́fẹ́ láti máa tẹ̀lé òfin tó de iṣẹ́ wọn, kí wọ́n sì máa kó àwọn àlejò tí wọ́n bá gbé wá sórí rédíò ní ìjánu tí wọ́n bá ti fẹ́ máa sọ̀rọ̀ kò bá kùn gbé lórí afẹ́fẹ́. Olórí ẹgbẹ́ òṣèlú tó pọ̀jù ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀nàrẹ́bù Sanjọ́ Adédoyin Ọ̀nàọlápọ̀ ló gbé ọ̀rọ̀ náà wá sí iwájú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tó pe àkíyèsí ilé sí àwọn ọ̀rọ̀ àbùkù àti àlùfàǹsá tí Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé tó sọ nígbà tó ń kópa lórí ètò Bó Ṣe ń Lọ níléeṣẹ́ rédíò Lágelú FM, èyí tí Tèmídayọ̀ Oyèládùn tó ṣe agbátẹrù rẹ̀. Lẹ́yìn àpérò àwọn asòfin ní ilé, wọ́n sọ wípé kí ìgbìmọ̀ tó ń rí sí ètò ìròyìn àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ kó pe ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ rédíò Lágelú FM àti Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé pé kí wọ́n wá sọ tẹnu wọn níwájú ilé ìgbìmọ̀ asòfin nínú ọ̀rọ̀ kọmíṣánná fún ètò ìròyìn àti ìlara-ẹni-lọ́yẹ̀ Ọmọọba Dọ̀tun Oyèládé tí òun náà wà níbi àpérò ilé ọ̀hún. Wọ́n sọ wípé ìgbésẹ̀ àwọn asòfin dára, ó sì ṣe pàtàkì láti dáàbò bo àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ní kété tí wọ́n bá ti fi ìwé ṣọwọ́ sí ọ́fíìsì òun ni òun yóò tètè ṣe ìgbésẹ̀ lórí rẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọmọọba Dọ̀tun Oyèládé tó sọ. Ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ nígbà tí Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé tó ń kópa lórí ètò Bó Ṣe ń Lọ ní iléeṣẹ́ rédíò Lágelú FM. Lórí ètò yìí ni Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé ti sọ pé wọn ò ní ọba kankan ní ìlú Ògbómọ̀ṣọ́. Mo fẹ́ sọ pé gómìnà ológun David Jẹ́mibẹ̀wọ́n tẹ́lẹ̀ ló jẹ́ kí wọ́n máa dádé ní ìlú Ògbómọ̀ṣọ́. Olóyè àgbà Aláàfin Ọ̀yọ́ ni Ṣọ̀ún jẹ́ tẹ́lẹ̀. Ìtàn nìyẹn, kìí ṣe wípé mo bẹnu àtẹ́lu ipò Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ọdẹ́bọ̀wálé ló ń sọ ọ̀rọ̀ yìí. Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé fi kún ọ̀rọ̀ rẹ̀ lórí rédíò náà wípé Ṣọ̀ún jẹ́ olóyè àgbà fún Aláàfin. Àwọn oníṣẹ̀ṣe ló ti ń jẹ oyè Ṣọ̀ún láti ọjọ́ tó ti pẹ́ wá. Ó ní òun kò lè dọ̀bálẹ̀ fún ọba Ghandi Afọlábí Ọláoyè tó wà lórí àpèrè Ṣọ̀ún títí ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé ní òun máa na ọwọ́ sí ọba Ghandi ni nítorí kìí ṣe ọba lẹ́yìn tó ti kúnlẹ̀ síwájú pásítọ̀ àti olùdarí ìjọ Redeem ìyẹn E.O. Adébóyè. Arákùnrin Ìjẹ̀ṣà yìí ló gbádélé lórí. Adé ẹ̀gún ló dé, kìí ṣe adé ọba, nítorí Jésù dádé. Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé ló ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé tó jẹ́ olùdámọ̀ràn tí gómìnà Rótìmí Akérédolú ní ìpínlẹ̀ Oǹdó tẹ́lẹ̀ rí sọ pé kìí ṣe tipátipá ni èèyàn fi ń jẹ ọba, nítorí pé ọba ti di òrìṣà ni àwọn èèyàn fi ń dọ̀bálẹ̀ fún ọba. Nǹkan tí àwa ń torí rẹ̀ dọ̀bálẹ̀ fún àwọn ọba yìí ni ọ̀pọ̀lọpọ̀ wọn kò ṣe mọ́. Ẹ má jẹ́ kí a máa bá wọn sọ wípé ọba kan ń ṣe ẹ̀sìn. Ọba ò lẹ́sìn kankan yàtọ̀ sí ẹ̀sìn àwọn ará ìlú. Kóyìnbó tó dé, ẹ̀sìn tí ìlú bá ní gbogbo àwọn ọba tó bá gorí àpèrè ni wọ́n gbọ́dọ̀ ṣe. Olè ní gbogbo ọba tó bá sọ wípé kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí lòun, ó jọba tán kò lè máa ta ilẹ̀ ni. Ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé ló sọ ọ̀rọ̀ yìí. Olùrànlọ́wọ́ ọba Ghandi Ọláoyè lórí ọ̀rọ̀ ìròyìn ẹni ọ̀wọ̀ Peter Ọlálẹ́yẹ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ààfin Ṣọ̀ún ti fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ tó ń mójútó ìgbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn létí láti ṣe ìwádìí tó lọ́ọ̀rìn lórí àwọn ọ̀rọ̀ yìí. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí agbóhùnsáfẹ́fẹ́ tó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà pẹ̀lú Ọ̀mọ̀wé Adébọ̀wálé. Ó sọ wípé àwọn ènìyàn kan dúnkòokò mọ́ òun
láti gba ẹ̀mí òun. Ó sọ̀rọ̀ náà lójú òpó Facebook rẹ̀ láti ké gbàǹjarè sáwọn ènìyàn wípé kí wọ́n ran òun lọ́wọ́ nítorí iṣẹ́ òun lòun ń ṣe. Oyèládùn sọ lójú òpó Facebook rẹ̀ pé àwọn ènìyàn tó lẹ́nu láwùjọ ń dúnkokò pé àwọn yóò gba iṣẹ́ lọ́wọ́ òun. Ó ní kò sí nǹkan kan tóun máa fi tọ́jú ọmọ àti ìyàwó tí wọ́n bá lè gba iṣẹ́ lẹ́nu òun. Ẹ̀ka tó ń ṣe ìwádìí ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ẹlẹ́yẹlé ní ìlú Ìbàdàn ti ránṣẹ́ pé Oyèládùn àti ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé tó fi mọ́ ọ̀mọ̀wé Festus Adébáyọ̀ tóun náà kópa lórí ètò bó ṣe ń lọ lọ́jọ́ ọ̀hún. Ìròyìn kan tún tẹ̀ wá lọ́wọ́ ló sọ wípé àwọn ìdílé 5 tó ń jẹ oyè Ṣọ̀ún ní ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ti ń gbèrò láti gbé gbogbo àwọn tó kópa tí wọ́n sì tàbùkù àpèrè Ṣọ̀ún lọ sí ilé ẹjọ́. Olùrànlọ́wọ́ Ṣọ̀ún lórí ètò ìròyìn náà òun náà pe àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò Lágelú lẹ́yìn tí ètò bó ṣe ń lọ náà wáyé láti fi àìdùnnú kábíyèsí hàn lórí bí ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé ṣe tàbùkù àpèrè Ṣọ̀ún. Àwọn aláṣẹ Lágelú FM ní àwọn yóò ṣàtúnṣe lórí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n wọn kò tí ì ṣe bẹ́ẹ̀ nítorí a kò fẹ́ ṣe ìdájọ́ láti ọwọ́ ara wa ló jẹ́ ká gbé ọ̀rọ̀ náà lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àti àwọn àjọ NBC tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́. Àjọ NBC ti sọ fún Lágelú FM láti tọrọ àforíjì lórí ètò bó ṣe ń lọ fún ọ̀sẹ̀ 2 gbáko kí wọ́n sì tún kọ ìwé sí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ láti tọrọ àforíjì. Ẹni ọ̀wọ̀ Adélẹ́yẹ ṣàlàyé síwájú. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé iléeṣẹ́ rédíò Lágelú FM ti tọrọ àforíjì lọ́wọ́ Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ wípé àwọn ń gbèrò láti tàbùkù àpèrè ọba aládé náà gẹ́gẹ́ bí àjọ NBC gẹ́gẹ́ bó ṣe wí.